jọba lọ Olúwa máa jọba lọ Olúwa ọba tá kò lè rọ̀ lóyè alágbára tá kò lè ṣẹ́gun ní ìjọba rẹ̀ dùn mọ́ wa yéye o máa jọba lọ Olúwa. ṣùgbọ́n bí a ṣe ń pè lọ yẹn ó kàn dàbí ẹni pé mo ń fi lọ́wọ́ kan tó ń tẹ̀ mí ní gbogbo oríkèéríkèé ara. àwọn Ọlọ́run. Ọ̀gá kí ló ṣẹlẹ̀? No, kò sí ọkọ̀. Kò sí ọ̀gá. Máa mú remote yẹn. Ṣe ilé ẹ̀ rárá. Ọ̀gá. Mo dárìn. Tèmi padà bá mi ọ̀gá padà kórè gbígbà. Wọ́n ti pa generator sign báyìí. Àmọ́ kí ni àǹfààní igi tí a gbìn tí kò mú èso kankan wá síta? Jọ tí afẹ́fẹ́ ẹ̀ bá fẹ́ tó bá tuni lára. Jọ sọ fún mi ṣó lè yọ ni níwe ni. Oríṣiríṣi ọmọ ni ọ̀gá ti fọ́ lẹ́nu nulẹ̀. Ọ̀gá fọyàn lẹ́nu nulẹ̀. Wo bí. Ṣé wọ́n mọ̀ pé marriage is once in a lifetime ni? Àti pé ikú nìkan ló lè tún gbéyàwó ká. Mi ò fẹ́ kí wà tẹ̀tún jọ dúró sọ̀rọ̀ wọn. Ikọ̀ lóró ẹ̀yìn yìí ní gèlè mọ̀. Orúkọ wo ni wọ́n ń pè ẹ́ lábúlé yẹn náà? Tí ẹ pọ̀ ní sà. Tí ẹ pọ̀. In fact, wọ́n parọ́. Ọ̀gá. Wàláì láì. Owó pọ̀ ní tòótọ́. Nígbà tẹ́ni kí n máa wọ́n mọ̀ tó sá pàápàá ṣé tí bá gbéyàwó rẹ̀ bù wá bí mo gbéyàwó ẹ̀rù wá fún mi ẹ̀ ẹ̀ gbà.